Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم آمين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما آمين. àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo ọba olóore ọ̀fẹ́ ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀san rere ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá àní ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run àtọ́lọ́ Ọlọ́run kó máa bá àwọn ará ilé rẹ̀ àti gbogbo ẹni tó gbà tọ́lọ́run ọba lódodo àmín. Ará lọ́kùnrin àti lóbìnrin a kí yín káàbọ̀ sórí ètò yìí ètò tí a ti ń lára wa lọ́yẹ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam fún ẹ̀yin tẹ́ láǹfààní láti lè bá wa jókòó níjọ́ mẹ́jọ fún ètò yìí ẹ̀rí pé kókó ọ̀rọ̀ tá a gbé wá ni pé dídá àlàáfíà padà sí orílẹ̀-èdè Nàìjíríà òní kókó ọ̀rọ̀ tá a gbé wá ó dẹ̀ náà láti tẹ̀síwájú lónìí ní ìjẹ́ẹ̀jọ àkíyèsí ọ̀nà tí ogun yìí ń gbàjà wá a sì jẹ́ kí a mọ̀ yìí pé n tó fà á tí ogun yìí fi ń jà wá òun ni pé àìkọ́mọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn àti ìwà téèyàn fi máa hùwà rẹ̀ ọjọ́ kan ló tó fà á. kẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí àlejò wa tí wọ́n sọ níjọ́ náà ni pé wàhálà yìí ti bá orílẹ̀-èdè Nàìjíríà ó kéré parí láti 2009 ló ti bẹ̀rẹ̀ ní tí wọ́n á lọ bẹ́ẹ̀ ní ti di bíi ọdún bíi méjìlá nísìn tí nǹkan yẹn ti bẹ̀rẹ̀ tá a wá rí òpin fún tó fà òun náà ni pé àmójútó àwọn ọmọ àṣìṣèjọba tó dáa tá a bá mójútó àwọn ọmọ tá a ṣèjọba tó dáa àwùjọ yóò tùbà yóò tùṣẹ wọn wá fi Saudi ṣe àpẹẹrẹ ṣùgbọ́n lábẹ́ ti Saudi hùn wọ́n dá a padà sí ọ̀dọ̀ Ànábì wa Ibrahim alayhi salatu wa salam pé fúnra ara rẹ̀ lọ́bẹ̀ náà yìí pé ibi tó fòun jọ lórí ní Saudi iṣẹ́ kárántí Ànábì wa Ibrahim ní gbogbo ẹni tó gbọ́ lọ́hùn gbọ́ báwa ṣe ń sọ̀rọ̀ rẹ̀ làwọn kìrìsìtẹ́nì náà ń sọ̀rọ̀ rẹ̀ yìí pé bàbá àgbàgbọ́ ní í ṣe òun lágbàgbọ́ ó tó di Ànábì Musa náà tún wá Ànábì Isa náà tún wá Ànábì wa Muhammad wá jẹ́ ẹni tó gbẹ̀yìn gbogbo òjíṣẹ́ wá tọrọ lọ́dọ̀ Ọlọ́run Ànábì wa Ibrahim wá tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé orílẹ̀-èdè mi iṣẹ́ ṣe láyé ìrọ̀rùn ayédẹ̀kùn ní Saudi fi wà bó ṣe wà yìí níbi tá a ti wá tẹ̀síwájú lónìí òun náà ni pé àwọn ìṣòro tá a rí wọ̀nyí ọ̀nà wo lágbà wá wọ́ ẹ̀ bọ̀lẹ̀ a sì tún yẹ̀ wò pé irú aburú tó ń fi ṣe àwọn èèyàn tí wọ́n ń jí àwọn èèyàn gbé tí wọ́n ń pa àwọn èèyàn lóru tó ń lọ ya bá wọn ní abúlé wọn nínú ìlú wọn tí wọ́n ń kó ọgọ́rùn-ún méjì èèyàn tọkọ wọn sì ń múùfù tí masíìnì wọn ń múùfù báwọn a gbọ́dọ̀ ní solution tá a fún ìjọba lórí ẹ̀ àwa náà gbọ́dọ̀ ní solution tá a ṣe lórí ẹ̀ bàbá wa tí wọ́n jẹ́ àlejò wa pàtàkì tá a gbà lálejò lónìí àfa àgbà ni wọ́n fún gbogbo ẹni tí jẹ́ àfa láàrin àwọn ọ̀dọ́ Sheikh Khalilullah Zorotu àwọn ní àlejò wa lónìí. Assalamu alaikum ya Sheikh. Assalamu warahmatullahi afakumullah marhaban bikum ya Sheikh. Jazakumullahu khairan. Àmín. Ẹkú sẹ́nà adúpẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn. alhamdulillah Mo tún fẹ́ di kíní kan kí mo anakunla gbọ́ púrógámù kan ní rédíò kan ní àwọn rédíò tó ń bẹ ní Kwara State. ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ tí ń ba gbogbo ayé nínú jẹ́ gbogbo ìlú mùmíní
wà lágbàáyé ní Saudi táàrí ibi sí hajj bẹ́ẹ̀ over 2.5 million 2.4 million ní máa gun àràfà once wọ́n á jẹ́ 60,000 ó jẹ́ ìbànújẹ́ fún gbogbo mi ní òdodo. bẹ́ẹ̀ àwọn kan ṣe prógámù lórí rédíò wọ́n sọ pé tí àbájẹ rí àràfà gùn àwọn lè gun sóbì mo gbọ́ bó ṣe ta yín lára. náà tá a fi fún ọ lé sí kíákíá pé láà ìtì ń bá wa níjẹ́ lóbi ṣeré yìí ń sì ń ba sàrú náà nínú jẹ́ bẹ́ẹ̀ àfẹ́tí bá jẹ́ mú mi ní òdodo bẹ́ẹ̀ látara bí ọ̀run. torí ó ní iye tí wọlé fún wọn lọ́dọọdún yàtọ̀ sí pé wọ́n fi sẹ̀sìn. ọlọ́run sàn ilẹ̀ sàn àmì wọn yìí wọn kàn wọ́n lógún mo sì gbọ́ bí sẹ̀tẹ̀ gbélé rí ẹ̀. ṣé wàá rí nǹkan tẹ́ béèrè yà ọ̀sùn billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim nǹkan yóò kan ló lè mú wa succeed Allahu Akbar Nàìjíríà lórí gbogbo wàhálà tá a kó sí lórí ọ̀rọ̀ ètò ààbò yìí. kò sí gbogbo bọ́ǹbù wàhálà àlọ́kó bá wọlé wọn á sì gbà ń kọ̀ ọ́n Allahu Akbar àfikẹ́ yọ̀ kan. náà tí nǹkan ẹ̀yàn kan bá ti dúró náà gbogbo yòókù ti dúró. nǹkan ẹ̀yàn kan yìí àti wá ṣàfẹ́kù ẹ̀ bá alùmínà ulama yìí. Allahu Akbar bákan náà àwọn àfa wọn ò bẹ̀rù Ọlọ́run mọ́. Allahu Akbar apá kan nínú àwọn àfa kì í ṣe gbogbo àfa apá kan nínú wọn apá kan náà àwọn olóṣèlú wọn ò bẹ̀rù Ọlọ́run mọ́. Allahu Akbar àwọn tọ́lọ̀ ń kó wálé lọ́wọ́ àti wùlá àwọn àti rọ̀ṣúlà. apá kan ní wọn ò bẹ̀rù Ọlọ́run. wà wúlùlẹ̀ amúrì mi ń kú ṣé wúlùlẹ̀ amúrì làwọn wọ̀nyí. wọ́n bá lùmí náà ní umara. ẹ ṣàlàyé àwọn àfa àti ṣe ẹ sì ṣàlàyé àwọn olóṣèlú tí ṣe ẹ máa bá lọ àwọn méjìlélá kan tó tún kù ní. wọ́n bá lùmí náà ní agìnìyà yìí apá kan náà àwọn abọ́rọ̀ wọn ò bẹ̀rù Ọlọ́run. Allahu Akbar lọ́dí mẹ́ta. akasa bá lùmí náà ní fukara yìí apá kan náà àwọn mẹ̀kúnnù àbẹ̀rù Ọlọ́run. ó di mẹ́rin mẹ̀kúnnù náà tí yà ń jẹ kò tó bá ṣe tí bẹ̀rẹ̀ náà bá ti dúró gbogbo ẹ̀ ti tán kò sí nítorí kí sáà gbó fẹsẹ̀ rí lẹ̀ láyé àbẹ̀rù Ọlọ́run. Allahu Akbar kódà àwọn òyìnbó bí wọn ò ti lẹ́sìn tó wọn páyà Ọlọ́run. Allahu Akbar wọn kàn lẹ́sìn àmọ́ wọn páyà Ọlọ́run. wọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń change náà sínú Islam àárí ìpáyà Ọlọ́run tàwọn olóṣèlú ni pé tí wọ́n ń darí wa. ọ̀dọ̀ àwọn àfa àmúlò bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ tó ọ̀rọ̀ kí n máa pè lọ́kọ̀ ọ̀rọ̀ tàwọn àfa. àlewúlẹ̀ àwọn wọlé àpòlẹ̀ àmì yá yìí. ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ àwọn apá kan àwọn àfa ní apá kan náà àwọn àfa. tí wọn ò bẹ̀rù Ọlọ́run tí wàhálà yìí fi ń bá wa ẹ ṣàlàyé wọn. aláyé wọn ti hàn sí gbogbo ayé ànàkùnrin kákan mọ́sá ìfẹ̀nù kan ni. tọ ẹ ṣáwó. ẹ rí anabi wa àwọn kan pè ní anabi Ọlọ́run àwọn kan ní àfààní Ọlọ́run anabi ṣé olùkọ́mọ́ ìkìmọ̀ èyí tó bá wù sí ń bẹ ẹni Ọlọ́run sànàbí. lọ́kọ̀ọ̀kan ṣé Lukman. ṣe rí ó pe ọmọ rẹ̀ kalẹ̀ ó wá fún ní àlẹ́ tẹ̀rẹ̀bíyàtul ìmàníyà tẹ̀rẹ̀bíyàtul ìmàníyà lọ́kọ̀ fọ́mẹ̀. kí ni wọ́n pè báwọn. ìmójútọ́mọ lórí nígbàgbọ́ sọ̀rọ̀ nǹkan kan sọ̀rọ̀ lọ́wọ́ kéèyàn bẹ̀rù. kéèyàn ọ̀kan ṣoṣo ni kéèyàn sì bẹ̀rù rẹ̀. ntí jẹ́ bẹ̀rù Ọlọ́run ni pé nítorí ká máa ṣe nítorí ajínà sí ká jìnà sí. òun náà ní ìmánì òun náà ní ìmánì. Ṣéhù Lukuman ni wọ́n sọ fún ọmọ rẹ̀ nínú Al-Qur'an kọ́ mọ̀ sí pé aṣọ lórí ó ní ìwọ ọmọ mi ó ní a'udhu billahi minash shaitani rajim bisimilayi wa isi qala Lukumanu li ibnihi wa huwa ya'izu ya bunayya la tushrik billahi inna shirka la zulmun azim. ìwọ ọmọ mi o ìwọ ọmọ mi kìlọ̀ fún ẹ sì ṣe wá sí fún ó gbé bí àpò báàgì láti kẹ̀kẹ́ rẹ̀ lápèjúwe wọn á mú ẹ̀kọ́ kan èyí fi ń kìlọ̀ fún látàrí ìmàníyà láti ṣe sí kalẹ̀. Allahu Akbar. nàbà wà àkọ́kọ́ sọ fún pé wọ́n dà kẹ́kọ̀ọ́ mọ́ lọ. má ṣe ẹ bọ o. ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàrí sí ní ẹbọ lónìí. Subhanallah. Allahu Akbar. ọ̀pọ̀lọpọ̀ afá ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ wọ́n rì sínú ẹbọ lónìí. táànà bí sí láwọn méjì kan wá tí wọ́n bá ti dánú ayé kọ́ńtì ti rọrùn ayé ti rọrùn ìfàyàbalẹ̀ ti dé. nàmbà wà làwọn afá. nàmbà tù làwọn alùpùpàrà àwọn ìjọba. ẹ wá wo ohun táwọn afá dánwò lónìí. La ilaha illallah. kí ni ó jẹ́ wọn máa ṣe bẹ́ẹ̀ ṣé torí owó. torí owó ni ilẹ̀ ájìlì mọ́ ọrọ̀ ayé ni lásán. káfó
káfọ́ gbé odindi ẹlẹ́dẹ̀ kó sì rí mọ́sálásí. La ilaha illallah. káfọ́ jí làárọ̀ kó mu hot kọ́mọ wa mu tọ́mtọ́m kọ́mọ wa rún kó wọn fẹ́ kó wọ́n gbóòórùn tó ń gbéyàn bá gbóòórùn ọlọ́run gbóòórùn. Allahu akbar. káfọ́ ọ̀sá wa wà mú lóṣèlú lọ́rùn kó tó máa ṣàṣọ lóṣèlú kó fi gba dúkìá tọ̀wé kó ló ìṣòdodo fún. owó tó gbà tán tó ní dúró ná ọba ti kọ̀gbà tó. kí náà fà ń gbowó oṣù sí tọ̀ lọ́fíìsì lọ́gbà àwọn ìtàn ti jọba láti wọ́n ṣe tuntun tó dodo. àfà gbowó oṣù. pẹ̀lú ògbó ọlọ́run. kò sì sínú àwọn àwọn táyà yẹn sí sì kò jọba. ṣiṣẹ́ ìjọba ní owó wọn ò lọ rẹ́gúlà. La ilaha illallah rasulullah. torí pé ẹ̀yìn wọn ibi tí wọ́n kù sí ẹ̀ sọ fún wọn bí wọn ò bá wọn bá yín ọlọ́run wọn bá yín wọ́n mọ yatawakkal ala Allah. fọwọ́ àṣù inna Allaha balighu amrihi. bàbá ṣe qad àdá ja'ala Allahu li kulli shay'in qudra. ọlọ́run ló sọ bẹ́ẹ̀. bàbá ṣe àdá tagadamallahu fi rahmati. àmín àmín wọn lọ́jọ́ kan ọlọ́run kọ́ bá aṣàlékún kẹ́ fún wa. olówó àgbọ̀ngbẹ̀ kan ní Nàìjíríà òun náà bẹ̀rẹ̀ kìámà La ilaha illallah. afọkẹrẹ sọ́dọ̀ Ọlọ́run ọwọ́ agbé owó tó tówó lọ gbé fún bàbá owó sàkánìmá kò sẹ́ni tí yà ń jẹ inú àwọn ẹbí rẹ̀ mọ́ ní nínú fámìlì rẹ̀ àfa ò lè sọ bẹ́ẹ̀ lónìí àmọ́ tí ó jí láti tó gbé kò sí. tí ó gbé Al-Qur'ani kalẹ̀ tí wọ́n ní àdúrà yá yóò pa Al-Qur'ani kọ́ àkò ní tó bó ṣe kó tó mọ́ ńlọrọ̀ àdúrà tó ṣe débi tí àsìkò òrùn tó wọ́n pè é tẹ́ẹ̀dìde kò sọ pé sàdákátà yá kó wọ́n sì lọ sàlù alákàmọ́ lọ kírun wọ́n mọ̀ wá ṣe lásìkò òrùn àrùn àwọn àfáàtẹ́ ìwínú tí wọ́n bàlú jẹ́. àwọn mo gbọ́ prógámù kan ní jóná news kan náà wọ́n dákọ̀ chọ́ọ̀chì yẹn mo mú kọ rẹ̀ kò ní ìdíkà dára. bẹ́ẹ̀ ni. but gbogbo àwọn tí wọ́n jẹ́ pastors tí wọ́n wà ní ọ̀ndà ẹ̀dá àwọn yẹnyẹn wọ́n wá sáàkì wọn wọ́n ní kí ló fà nítorí pé wọ́n pa wọn wọlé. n kò ní ilé ìjọsìn di ilé òwò. dèlé òwò. kílẹ̀ kó kalẹ̀ tẹ́ ń tà níbẹ̀. kílẹ̀ ń ta kílẹ̀ àbá ń ta tí ń kẹ́ mọ́ lọ́mú. ẹ̀fẹ̀ yìí sọ̀pọ̀tì ọ̀rọ̀ yín pé báwọn àfáà mùsùlùmí bí wọ́n ṣe jára wọn ń tàn máa torí wọn ò lè jọ́lọ́ òun tàn máa bẹ́ẹ̀ làwọn pásítọ̀ náà jára wọn ní tàn máa látàrí pé owó àmọ́yé wọn ní bùjẹ́ẹ̀tì lórílẹ̀‐èdè yìí. ìyá ti jẹ̀lú. Ìsá ọmọ ọmọdé à. náà. táwọn kan gbé ní Jesus. náà. ó ní yá ulama alayhi salatu wassalam. antum taharijumul ikimata. wọ́tẹ̀bù kọ́lé gíla fi kulubikum. bẹ́ẹ̀ bá ń ṣe wá síbi kílẹ̀ ọ̀yà báyìí. bẹ́ẹ̀ bá ń bọ̀ bí kílẹ̀ ọmọ ọ̀rọ̀. àdàbí Ìsá ní sọ yìí o. Ìsá ní sọ yìí ọ̀rọ̀ àti. Jesus Christ. ọ̀rọ̀ kí 1442 years ago. ó ní bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ ẹ̀yin àfa. ìkílẹ̀ ọ̀yà báyìí. Allahu akbar. ẹ̀yin náà fẹ́ gba yín lọ́wọ́ wọn torí pé gùn mọ́tò ẹ̀ ń jẹ́rí èèyàn. ẹ pèrè ayé láàfa. kódà ẹ pèrè ayé pásítọ̀. agbúrò àfa tó ti pé ní ibi tó wá ayé dé. tó bá sùn tó ṣe sùn náà pẹ̀lú ìyá ìkòní wẹ̀jẹ̀ náà bá. Subhana man yarani wa yasma kalama. gbogbo tó bá ti sọ fún yàn máa rí bẹ́ẹ̀ kò wá tún ṣe ìta níyà. Allahu akbar. àwọn kan wá owó dìde èèyàn náà wọ́n wá ọrọ̀ ayé débẹ̀ ká ní ṣíṣe pẹ̀lú ìyàwó. wọ́n sì ní èrò lẹ́yìn. Subhana man yarani wa yasma kalama. bíbẹ̀ ló bá ti gbọ́dọ̀ àwọn afá kò sí Nàìjíríà fàyà balẹ̀. àwọn gúrùpù kan ẹ jẹ́ àlọ́tọ̀dọ̀ àwọn ìjọba. gúrùpù ẹlẹ́ẹ̀kejì táwọn ìjọba apá kan nu wọn ló bẹ̀rù Ọlọ́run apá kan nu wọn náà serve yourself ni isolation wọn ni wọn lọ serve tí ìbá ṣe ẹ fún wa ní bòun mo fẹ́ jẹ sẹ́nitọ̀ kódà àfi ọmọ fẹ́ tún lù ṣe àfi ọmọ lọ nígbà tí wọn láwọn ọ̀fi ọmọ wọn takú kalẹ̀ sí ìbá pé tí ń bẹ́nu kọ́sídù wọn. ẹni sẹ́tẹ̀ jẹ́ lọ́dọ̀ àwọn mẹ̀kúnnù wa torí bò mí ń bọ̀ ní 2023. wọ́n sì ń fi ibi àgàlẹ̀ fún ní. bí wọ́n ti ń díbà owó tó tí wọ́n fẹ́ pín òun ẹni sẹ́tẹ̀ jẹ́ lára àwọn aráàlú pé ẹ gba owó wọn. torówó yín ni. ẹ̀tọ́ yín ni. ẹ wá túùsì ẹni tẹ́ ẹ bìlíìfù pọ́tọ́ tẹ̀fẹ́ ní fúrufú. bó ti yẹ kó rí nù. wọ́n kọ̀wé wà bẹ́ẹ̀ bá. ẹgbà wọn bá bá yín ẹgbà ẹ̀tọ́ yín ni. wọ́n tẹ́ pèrè àwọn níjọba nù. wọ́n pèrè àwọn níjọba nù. lápá kan nínú wọn ní aṣọ pé gbogbo wọn ní ọ̀dà àwọn. gbogbo wọn bá dàrú tán ni ayé ti fọ́. èmi ṣe ṣàdánkátà gómìnà àná Kashim Shettima ní Borno. bẹ́ẹ̀ni
bẹ́ẹ̀ni bóun ti rí ni gómìnà tó fà kalẹ̀ rí. bẹ́ẹ̀ni pòfẹ́sọ̀ náà rí bẹ́ẹ̀ni pòfẹ́sọ̀ náà rí. àgbà àpà ó ní 52 èèyàn ní wá gómìnà lọ́dọ̀ òun ẹni tí ọ̀wá bá òun sọ̀rọ̀ rẹ̀ rárá tóun yàn níṣẹ́ máa tọ́jú àwọn tí ogun lé jáde nínú ilé wọn. ní gómìnà tàná gómìnà tàná. wọ́n á gbé fún pòfẹ́sọ̀ yìí. wọ́n á gbé fún pòfẹ́sọ̀ Umar Zulu nínú gbogbo gómìnà Nàìjíríà. ẹ tó pàfọ́ọ̀mù rẹ̀ kò sólú ẹ̀. ọmọ Zaza. láàrin ọdún méjì gómìnà yìí ṣe 552 projects. tòun ti bí gbogbo àwọn ṣe ń dààmú wọn náà ṣe ń bọ̀rọ̀ nù. wọ́n bà náà wọn jẹ́ wọ́n bà gbogbo ẹ̀ jẹ́ ń sì ń kọ̀ǹtínú. ẹ máa gbọ́dọ̀ lọ. láì ládìgbò fún àwọn tí. so a ti sọ tàwọn oníjọba tán káfi lélẹ̀ mẹ́wàá. káfílẹ̀ mẹ́wàá. àwọn ìjọ ẹlẹ́kì. ti sẹ́wárí tàwọn ìjọba. àwọn ẹnìkan chairman local government ni wọ́n á gbé Kùránì fún ní north. pé kó búra gbé tí ọba sí ọba dáyé kan tí jọ́ọ̀jì ti ń búra fún ọba dá Kùránì ọba gbé kalẹ̀. oníbàṣà yìí wọ̀ náà bá. láyìíra ìdúró gọ́ọ̀mẹ̀ntì lóhùn sí mọ́ bóòlù ń ṣe fẹ́ sí. ìtòhùn lé òun mọ̀ pé ká àwọn ọ̀kan náà àwọn èèyàn onílẹ̀ pípa àwọn ọ̀kan ní rẹ́ẹ̀pù òun ti wọlé ó ti wọlé already wọ́n wá ń bá program lọ ṣe pé 3 months wọ́n fún wọn ní allowance ní consultant tí wọ́n fún wọn. bẹ́ẹ̀ni 400 million làwọn nígbà àwọn rẹ́ẹ̀pù àwọn senator gba 500 million 3 months. wọ́n wá gba kí ni wọ́n fowó ìṣètò báyìí ṣe ó ṣe project àkọ́kọ́ tó báyìí ó sì withdraw. àwọn tẹ́ ń bẹ̀rù Ọlọ́run àwọn tí ọkọ mọ. àwọn bí ọba ti jẹ́ àjọ dùn náà ní bàbá para àwọn bẹ́ẹ̀ bàbá yóò bọ́ bẹ́ẹ̀ àwọn tó. kò ní tó fẹ́ ṣe mẹ́ tí yàrá rẹ̀ ń bá a lọ bí ọba ti jẹun eré ara rẹ̀ ní ń bá a lọ. ìlú lọ́gbọ́dọ̀ pé ọkọ̀ wá àwọn tí ó bẹ̀rù Ọlọ́run ó jẹ́ káwọn tọ́ka lórí iṣẹ́ iṣẹ́ bá ti dé wọ́n ti pín. àní mo gbọ́ débi irú àwọn tán nípò yẹn wọ́n láwọn tí ìjọba tó fi sípò ńláńlá bíi mínísítà wọ́n wá pé èèyàn ńlá kan tàbí kéèyàn ńlá wọn pè wọ́n pé tọ̀ wọ́n lè fẹ́ pínpò báyìí fún mi ní slọ́ọ̀tì tèmi bí wọ́n bá fún wọn ní slọ́ọ̀tì tán wọ́n lè fún léèyàn mẹ́wàá. ìpè èèyàn mẹ́wàá ọ̀hún kì í ṣe pé wọ́n gbòṣìṣẹ́ àti bẹ̀rẹ̀ o chief executive position mọ̀ ní. láwọn kìbá tó ìpò nǹkan ọmọ pàṣẹ nílé iṣẹ́ ní pamsec ní federal level. wọ́n gbà wọ́n tó wá ta. wọ́n gbà wọ́n á ta. bí chief executive kan bá ní ààyè báyìí ló ń san kán tó fún ní position ẹ má jà níyàn o àmọ́ ẹ blame náà pé ó ṣe fowó ra pò bí wọn náà bá débẹ̀ o lè lọ́jà lórí ètò yìí àbẹ́ni kankan wí Ọlọ́run sì rí ipá àbẹ́ni kankan ara ń tọ́ bàjẹ́ láwùjọ wa là ń sọ. ẹ̀yin tẹ́ ẹ bá lẹ́mìí pé ẹ fẹ́ tún ṣe ẹ má fọkàn sí pé ẹ ń lọ bí ipò kan ẹ̀yin náà wàá jalè ń bẹ́ẹ̀ tí lágbájá lọ dá àwọn kọ́dá fún torí gbogbo ohun tó jí bọ́bá wọnú sàárè tán òun náà ni ó àkáǹtì fún gbogbo nǹkan wọ̀ níjọ́ gbèǹde àkíyàmọ̀ òun náà ni ó àkáǹtì fún àwọn tó jí òun ní oníjọ́ra lè jẹ́ náà wọ̀ kílẹ̀ wá ń sáré Èkìtì akramakumullah wa kullukum mas'ulun wakulu yulaki rọba ohun foyu hazab ẹnsáré sáré. Allahu Akbar. permanent kalẹ̀ fún rẹ. gbogbo àti sáré ọ̀rọ̀. sáré ti tó dé. sáré ni wọ́n sáré. àtẹ̀jí ń páyà Ọlọ́run àtẹ̀jí ọbẹ̀ lóhùn sáré ló dé wa. Allahu Akbar. kí èsì kìíní kan ní. anakunla. tí wọ́n kú nípò náà. láàrin ìtọ́ bá lọ́ra tẹ̀mẹ̀rin kìíní rẹ̀ bá gùn ní ọdún kan láàrin tí mo ti mú dolo sí padà. wọ́n sì dolo sí padà. wọ́n yé romi lẹ́yìn lọ́ọ̀fọ́ kìbọ́rù. ọkùnrin yìí láàkì rọ́bà owó fọyò àzà gbogbo alápàdé Ọlọ́run gbogbo EFCC EFCC kẹ́lẹ́. ICPC. it's minus case. yìí láàkì rọ́bà owó fọyò àzà. ọba tó dá yín ẹ̀ àkáǹtì fún lọ́dọ̀ Ọlọ́run. bàbá akọ tá a bá gbà olóde wa àwọn àfitàjọ bá lè bẹ. wọ́n di méjì. àwọn mẹ́rin ní dá òjò wa rú kí n lọ́ fa gbogbo pákáleke tó bá wa nípa ètò ààbò yìí gúrúùpù alákọ̀ọ́kọ́ ni àwọn àfa apá kan náà àwọn àlùfáà ìjọba ẹlẹ́kẹta àwọn abọ̀rọ̀ àwọn olówó àárín wa. ṣe rí àwọn olówó àárín wa gbogbo abúlé tí ń ṣẹlẹ̀ náà wọ́n bẹ̀rù Ọlọ́run. láyìíra apá kan nínú wa ńlá nǹkan ìjà fún wọn gbogbo àwọn Boko Haram àwọn kan sẹ́ndì fẹ́ẹ̀sì wọn
àwọn kan sẹ́ndì oúnjẹ sí wọn àwọn kan sẹ́ndì gbogbo nǹkan ìjà àwọn ṣùláàbù lè hàrá gbogbo so àwọn tí wọ́n ń dààmú wa yìí wọ́n ń fẹ́ ló ń sọ pé àwọn jíṣẹ́ kankan rá wọn. tẹnu wọn sì tọrọ nílùú lọ́tọ́ náà bá gbá wọn mú ẹni ara bá kalẹ̀ bí. lábẹ́rẹ́ mi sọ̀rọ̀. tí wọ́n bá jábọ́ lókè báyìí wọ́n fi sísì wọn à ní rí àwọn sàjọ mọ́. ó ti lé rí ẹ̀ tẹ́lẹ̀. ọlọ́run kò gbogbo wa ràn. ọmọ pẹ̀lú àwọn bẹ́ẹ̀ ó dìde wọ́n mọ̀ ṣàbùrú yìí. ẹni ara bá kalẹ̀ bí ẹjọ́ wọn bá bọ̀ wá àwọn ọmọ wọn tí wọ́n á ní jẹ́yàn. níbi tọ́rọ̀ ohun tí wọ́n fún wa ní kọ̀ǹsán náà nù àwọn ìjọba àpapọ̀ wọ́n ní ọwọ́ àwọn tẹ àwọn kan àwọn ló kọ wọn lọ́wọ́ tá a mọ̀ pé wọ́n ń sọ́pọ́ọ̀tì àwọn bandit wọ̀nyí kọ́dà ó kò ní support àwọn náà sponsor wọn ìjọba àpapọ̀ náà wá tì í ṣe dáadáa débi tí wọ́n fi sọ. àìbù tí wọn ara ìgbà táwọn lọ́gùn tí ó dáa. ògùnjà wa tó báyìí nínú ìlú èsì pé ra yín níjọba àpapọ̀ ẹ wá ló ẹ ló kọ 4 ni 5 ni 30 ni 100 ni ẹ kà sí wa létí. ìjẹta ní president ìjẹrin ní àdírẹ́sì àwọn corpers pé gbogbo àwọn tí wọ́n bá ń bẹ ní ọ̀dà kìíní yìí wọ́n tó àti àwọn náà sì múra àti gbó kọ́mọ jáde kí ń dí wọn lọ́wọ́. ara àbùkù ìjọba àpapọ̀ náà ogun ń jà wá ẹlẹ́ẹ̀dá wọn mọ̀ ẹlẹ́ẹ̀mọ̀ wọn ẹlísì wọn wọ́n ẹ̀pẹ́ fẹ́ mú wọn náà ni ẹ mú wọn ẹ̀ka kọ wọn sí wọn. nígbà tí wọ́n bá kú tẹ́lẹ̀ wọn tó dákọ̀ wọn. ó kó àwọn gúrùpù kan kó tó di pàmẹ́tì wá sí i ẹ láwọn mẹ̀kúnnú àwùjọ wa náà ń dààmú wa ànàkúnmọ́lá ọ̀nà táwọn ń gbà dààmú wa ẹ ṣáàwò. bíjọba bá gbé ń tó dá kalẹ̀ fún wa báyìí lápèjúwe tíríìtì kan ní inú Ìlọrin yìí ìjọba kó àwọn nǹkan ńláńláńlá síbẹ̀ táwa mẹ̀kúnnú máa fi sẹ́yìn mẹ̀kúnnú náà wọ́n tún ti ilé iṣẹ́ wọ́n tún ti kọ́ńpìnì wọ́n tún ti gọ́ọ̀mẹ́ntì. ṣé tàṣìkò ẹ̀ ṣàṣkẹ́rì fàṣì hàn. pẹ̀lú ògùn náà. aláwọ̀ gbogbo àwọn tán jáde tán lọ kórèzì ní airport tán gbàgbé tán lọ custom. àṣìṣe àyín náà kọ́. tán wá sí. àgíríkì níbí náà kọ́. tọ́. inú sì yóò wá. wọn ò fi nǹkan lé yín lọ́wọ́ ìjọba tọ́jú ẹ̀ wọ́n tọ́jú ẹ̀ faraàlú ni wọ́n bá dàsìkò wọn ò kí ìjọba ó fi ṣe oúnjẹ mélòó wọn fẹ́ jẹ. ìjọba ní kíní mélòó wọn lọ fọ supermarket gbogbo ẹ̀dá ẹlòmíì ẹgbẹ̀rún ayé mẹ̀kúnnù ẹgbẹ̀rún mẹ̀kúnnù ọlọ́ọ̀ni ẹja lè kò ní ẹja lè. ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ àtẹ́wò wa ó sì wá kù ṣẹ́jú kan ọ̀pọ̀ àwọn tí ń jà wá lógun yìí pípa ni wọ́n ń pa àwọn èèyàn a lè sọ pé mílíọ̀nsì náà ti pa láàrin ọdún 12 tó gun tí ń jà wá ní 2009 tọ́básanjọ́ wà lórí ipò kí Buhari tó dé ní 2015 but wọ́n ti wọ thousands láwọn tí wọ́n ti ṣòfò ẹ̀mí kí lọ lọ́run lóhùn ó ṣe fáwọn tí ń bá ń pààyàn tí ń kó nira báyìí. ṣe rí owó ẹ̀mí kan ṣoṣo tí sẹ́rí àgbé wa tẹ́mi kan bá tọwọ́ yàn tó ṣèṣì 999 million. ni wọ́n ní kásán fẹ́ mi kan ọparí. 999 tí ọba ti tún ráìsì sí ọjẹzà òhù ja'anna ẹni tá bá ti pààyàn àmìdán fàjẹzà òhù ja'anna. tó lè tún bẹ́ẹ̀ nù. ọlọ́ọ̀ni inú náà jahannama ló wọ́n sọ ẹni tó bá pààyàn ọ̀bẹ ló fi pa ni ìbọn ló fi pa ni ó fún májèlé jẹ ni ìwọ gan jahannama ló ń lọ. kọ́lẹ̀ ló bá pààyàn níwọ̀n. ọparí. kò ní bọ́lọ̀ lẹ́rọ. ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ogun tó ń jà wá ní Nàìjíríà nípa ètò ààbò òun là ń gbé yẹ̀wò láti bí ọ̀sẹ̀ méjì sísìn níjẹ̀ẹ́jọ́ aṣọ díẹ̀ ńbẹ ìyókù la wá sọ lónìí ètò wa jẹ́ kókó tí àwọn àlùfáà wa tí a gbé wá tó ń sọ lónìí ni pé gúrùpù 4 ní ń dààmú wa gúrùpù alákọ̀ọ́kọ́ àwọn apá kan nínú àwọn àfa tí wọ́n ń jẹ lábẹ́ àwọn ìjọba tí wọ́n ń gbé owó fún wọn tí individual ń gbówó fún wọn tíjọba náà ń gbówó fún wọn wọn ò wá lè bájọba sòdodo lórí ibi tí wọ́n kù sí kẹ́ ẹ sòdodo fún wọn kò mí pé wọn ò ní dọ́dọ̀ yín mọ́ wọ́n fi mà pẹ́ fẹ́ràn àwọn lódodo ni nítẹ̀yìn sọ yóò ṣe déédéé pẹ̀lú tí mẹ̀kúnnù ń wí ọlọ́wọ́ wàá torí pẹ́ ìdákẹ́lẹ́nu yóò wá san yín lẹ́sàn-án olóore ọ̀kan nù ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin tẹ́ ẹ wà níjọba
ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lọ síbẹ̀ láti lọ kó ọrọ̀ wa ni, kì í ṣe pé ẹ lọ síbẹ̀ láti wá tọ́jú aráàlú. iná lọ fà tí a fi ń jà àwọn èèyàn. Ọlọ́run ní kẹ̀síwọ́ kẹ́ ẹ má bàa jẹ̀yà láyé àti lọ́run. ẹlẹ́ẹ̀kẹta, ẹ̀yin abọ́rọ̀ ìlú tó yí pé ọ̀rọ̀ tẹ́ ẹ ní òtó yín bíjọba ṣe rí yìí tí ó dùn mọ́ yín ẹni kẹ́ ẹ kó payà báráàlú ẹ wá ń rà bọ́n fáwọn tí ń kó ogun ja ìlú. táwọn tí ń kó ogun ja ìlú náà wá dà kò sí iye tá a gbà lọ́wọ́ yẹn á lọ jábọ̀ fún àwọn tó kó bọ̀ fún wa ni. ẹ̀yin gan ẹni ibi nìyẹn, Ọlọ́run ò sì fẹ́ kírú yín máa gbé láwùjọ. bọ́ bá rí bẹ́ẹ̀ ẹ tú wọn bí sẹ́ẹ̀bì yìí, ẹ tú àwọn ọmọ tẹ́ ẹ pè wọ́n yìí ká, ẹ gbàgbọ́n lọ́wọ́ wọn, ẹ kó fún àti ọlọ́ kó fún ìjọba yìí pé kò sí wàhálà mọ́. nígbẹ̀yìn ẹ̀yin mẹ̀kúnnù náà tẹ́ ń lọ jalè tẹ́ẹ̀rì tí pé kán dà lóru kẹfì lọ fọ́ ṣọ́ọ̀bù àwọn bó wọ́n ń pe àwọn big stores gbogbo tó wà láàrin ìlú àti ìjọba àti tàdálà gbogbo ẹ̀ lẹ́ ń lọ fọ́. ẹ̀yin lẹ́ ń dá wàhálà lẹ̀ nínú ìlú. nítorí wàá dáa jù ní pé gbogbo ẹ̀yin gúúpù mẹ́rẹ̀ẹ̀rin ẹ mójútó nítorí ẹ kẹ́ ẹ mójútó kí àwùjọ wa lè dáa. ní orí ètò wa lẹ́nìí àlùfáà wa àgbà Sheikh Halilullah Sorotu àwọn alàgbà lálejò lónìí. àfa ńlá ni wọ́n láàrin àwọn ọ̀dọ́. Ọlọ́run kó dá àwọn lágbà, kó dá alágbà jọkújọkú. àfọlá àti wọn àfitọrọ fún gbogbo ẹ̀yin àfa tẹ́ wà nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara àti Nàìjíríà lápapọ̀. tá a mọ̀ yìí sọ ní déédéé èlérí bàbá wa àgbà ẹ̀rọ mi létí ọkọ wọn bàbá Suleiman Damboronu àtàwọn àfa wa àgbà Chief Imam Male Imam Gambari àti gbogbo àwọn àfa tí wọ́n mójútó bí àwùjọ wa yóò sì máa dáa. Ọlọ́run ọba yóò máa pẹ̀lú yín, yóò sì jẹ́ kẹ́ ẹ síwájú wa pẹ́, àwa náà pẹ́ lẹ́yìn yín. bàbá wa lọ́lọ́ba àṣàlékún dáadáa fún ọ kọ́pẹ́ láyè náà àti gbogbo àwọn lọ́balọ́ba pátápátá. èmi àti Sheikh Halilullah Sorotu à ń dágbére pẹ̀lú ọ̀rọ̀ yìí pé wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master